ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin ni Ọlọ́run ìmọ́lẹ̀ tẹ̀sí fìmọ́lẹ̀ bora bí aṣọ ògo ní forúkọ yín. Ọlọ́run wa tí ń gbé nínú àwọn ọ̀run, ẹ bá wa ṣètò yìí lónìí, kẹ́ ẹ gbàkóso, ẹ túmọ̀ ọ̀rọ̀ yín sí ọkàn àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ yín kó di mímọ̀ lórí ayé wa. Èyí là ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run ìmọ́lẹ̀ wa lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí ó ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ní ìgbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run wa ló ń tọ́jú wa, òun sì ní í ṣe ààbò, ìkẹ́, oore ọ̀fẹ́ àti ìbùkún fún wa. A gbé orúkọ Ọlọ́run ga, bẹ́ẹ̀ la yìn ín lọ́pọ̀lọpọ̀ torí pé Olúwa ṣeun, torí tí àánú rẹ̀ dúró títí láéláé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá nílé, fún àlàáfíà, ìbùkún, oore ọ̀fẹ́ àti wàláàyè Ọlọ́run lórí ayé yín. Àlàáfíà Ọlọ́run àti wàláàyè rẹ̀ aláìlẹ́gbẹ́ àti aláìlópin yóò di mímọ̀ lórí ayé síwájú àsíwájú sí lórúkọ Jésù, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ rẹ̀ tó fún gbogbo wa lápapọ̀ láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. A yìn torí pé Ọlọ́run wa alágbára ni, ó sì ń ṣiṣẹ́ agbára lórí ìran ènìyàn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé à ń kọ́ ẹ̀kọ́ lọ lọ́wọ́ nípa àkòrí ẹ̀kọ́ tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, Doctrine of the Last Days. Tẹ́ bá kíyèsí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, à ń gbé onírú àwọn ẹ̀kọ́ lábẹ́ ẹ̀kọ́ yìí. In fact, àwọn olóyìnbó wá sọ pé wá pè ní ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, wá pè ní eschatology, ẹ̀kọ́ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ohun ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé yẹ̀wò òun ni kí ni yóò ṣẹlẹ̀ tí ènìyàn bá kú. Ẹ̀kọ́ ìkejì tá a gbé yẹ̀wò, a sọ̀rọ̀ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú. Ẹ̀kọ́ ìkẹta tá a gbé yẹ̀wò òun ni ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ̀kọ́ ìkẹrin tá a gbé yẹ̀wò tó pín sí ipa méjì òun ni àwọn ẹ̀kọ́ èké nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ̀kọ́ tí ó tẹ̀lé òun ni ẹ̀kọ́ ìjọba ẹgbẹ̀rún ọdún. Kí ni Bíbélì kọ́ wa nípa ìjọba ẹgbẹ̀rún ọdún? Èyí tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ òun ni àjíǹde òkú apá kìíní. Lónìí a fẹ́ parí ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àjíǹde òkú, èyí tí ń ṣe apá kejì rẹ̀ lónìí, òun la fẹ́ parí. Kí ni nǹkan tá a sọ ká lè ránra wa létí àwọn ohun tá a sọ nípa àjíǹde òkú? A sọ fún wa pé ní àjíǹde òkú ó jẹ́ ẹ̀kọ́ Ọlọ́run èyí tí a rán àwọn wòlíì rẹ̀ àti Jésù Kristi Olúwa wa láti sọ fún ìran ènìyàn pé àjíǹde òkú ń bọ̀, àjíǹde òkú sì ń bẹ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Ní ìgbà tá a kíyèsí, a ti kà á ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a kíyèsí ìwé Dáníẹ́lì orí ìkejìlá. Nígbà tá a wo ẹsẹ̀ kejì rẹ̀, wòlíì Dáníẹ́lì sọ̀rọ̀ nípa àjíǹde òkú. Ó sì sọ fún wa pé àwọn olóòótọ́ yóò jíǹde sí ìyè, àwọn ènìyàn búburú yóò jíǹde sí ìdájọ́ àti ìtìjú. Dáníẹ́lì orí kejìlá ẹsẹ̀ kejì olófin ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ àjíǹde òkú, ẹ̀kọ́ Bíbélì ni, ẹ̀kọ́ Ọlọ́run ni, ẹ̀kọ́ tí Kristi fúnra ara rẹ̀ pàápàá tó kọ́ àwọn àpọ́sítélì rẹ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. Nígbà tá a wá sí májẹ̀mú tuntun, a rí kà pé nínú ìwé Jòhánù orí ìkẹjọ
nígbà tá kíyèsí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28 sí 29 Jésù Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tó ń dá wọn lẹ́kọ̀ọ́ pé àkókò kan ń bọ̀ ní ìgbà tí àwọn òkú tó wà nínú isà òkú tí wọn yóò gbóhùn rẹ̀ tí wọn ó sì dìde. Àwa sọ pé àwọn kan sí àjíǹde ìyè, àwọn kan sí àjíǹde ìdájọ́. Jòhánù orí ìkẹjọ nígbà tá kíyèsí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28 sí ìkọkàndínlọ́gbọ̀n 29 ló kọ́ wa bẹ́ẹ̀. Kristi ló kọ́ wa pé àjíǹde òkú ń bẹ. Eléyìí gbọ́dọ̀ yé wa pé gbogbo òkú tó ti kú wọ́n ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. So ní ọ̀sẹ̀ tó kọjá lọ a tún rán wa létí pé Jésù Kristi Olúwa wa ó jíǹde kúrò nínú òkú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó kọ́. Ó ní ó jíǹde kúrò àkọ́bí láti inú òkú wá pé nínú ohun gbogbo kí ó lè ní ipò tí ó ga jùlọ. Jésù jíǹde kúrò nínú òkú ó sì fi dá àwọn atagbàgbọ́ àwọn onígbàgbọ́ nínú Kristi pé àwọn náà yóò jíǹde kúrò nínú òkú tí wọ́n bá dúró nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀kọ́ Kristi ni. Ẹgbọ́n t'Olúwa sọ ni Jòhánù orí 11 ní ìgbà tá kíyèsí ẹsẹ̀ 25 25 ó ní èmi ni àjíǹde àti ìyè. Ọ̀rọ̀ Ọlọ́run ti yé wa. Èmi ni àjíǹde àti ìyè. Bí ẹnikẹ́ni bá tilẹ̀ gbà mí gbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yè. Kí ni yíyè yẹn? Ìyẹn túmọ̀ sí pé yóò jí dìde, yóò gba ìyè níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run. Àwọn ẹ̀kọ́ tá gbé yẹ̀wò a tún kẹ́kọ̀ọ́ abèrèbèrè ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé báwo ni ara wo òun ni la ó gbé wa dìde sí. A ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ẹran ara kò lè jogún ìjọba Ọlọ́run. A ti gbé àlàyé kalẹ̀. Àwa ní ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà torí pé ó sì nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ èyí tí a fẹ́ fi hàn wá nínú ẹ̀kọ́ àjíǹde òkú apá kejì tí à ń kọ́ lọ́wọ́. Ohun àkíyèsí mìíràn t'Ọlọ́run tún fẹ́ ká tún kíyèsí gẹ́gẹ́ bí ìbéèrè ó ní pé irú ara wo la ó fi jí wa dìde. Irú ara wo la fi jí wa dìde. Ọlọ́run fẹ́ kí a jẹ́ onígbàgbọ́ pé gbogbo àkọsílẹ̀ t'Ọlọ́run kọ sílẹ̀ nípa ẹ̀kọ́ rẹ̀ nínú Bíbélì òtítọ́ ni. Òtítọ́ ni ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Tímótì kínní orí ìkíní nígbà tá kíyèsí ẹsẹ̀ 15 ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sínú ayé láti wá gba ẹlẹ́ṣẹ̀ là nínú èyí tí mo jẹ́ àgbà. Òtítọ́ ni ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Gbogbo ẹ̀kọ́ tí a rí nínú Bíbélì ẹ̀kọ́ òtítọ́ ni. Ọlọ́run sì fẹ́ kí ìran ènìyàn tó ṣe tán láti bá Ọlọ́run jọba ní ìkẹyìn kí a gba ẹ̀kọ́ náà. Ara wo la ó fi gbé wa dìde gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe nípa àjíǹde òkú. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ Kọ́ríńtì kínní orí 15 nígbà tá kíyèsí ẹsẹ̀ 37 kí ni Olúwa wí. Ẹgbọ́n tí Ọlọ́run sọ ó ní àti èyí tí ìwọ fúrúgbìn ara tí ń bọ̀ kí ìwọ fúrúgbìn ṣùgbọ́n irúgbìn lásán ni ìbá ṣe àlìkámà tàbí irú mìíràn ṣùgbọ́n Ọlọ́run fún ní ara bí ó ti wù ú àti fún olúkúlùkù ní ara tirẹ̀. Àkíyèsí àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé ara yìí tẹ́ ó bá fẹ́ dó níwájú ìtẹ́ ìdájọ́ Kristi tàbí ní ọjọ́ àjíǹde a sọ fún wa pé ara yìí kọ́ ni ó dúró ó gba ara mìíràn. Àwa ń gbé àlàyé kalẹ̀ nípa pé tí a bá gbìn nǹkan sínú ilẹ̀ ohun tá a gbìn sínú ilẹ̀ yà á kọ́kọ́ kú
á ṣẹ̀ wá gba ara mìíràn kó tó yè. Àlàyé àjíǹde èyí tí Paul àpọ́sítélì ṣàlàyé fún ìjọ Kọ́ríńtì tí a sì ń gbé àlàyé rẹ̀ kalẹ̀ fún wa lónìí pé àjíǹde ń bẹ, àjíǹde ń bọ̀ wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìgbà ìkẹyìn èyí tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ara mìíràn la ó gbà láti fi dúró lọ́jọ́ àjíǹde tó sì túmọ̀ sí ọjọ́ ìdájọ́ Ọlọ́run. Ohun tí Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 27 ló sọ fún wa nìyí. Àtìlẹ̀ sọ pé a ó pa wá láradà ká tún wo ẹsẹ̀ Bíbélì náà. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 49 48 kí ni Olúwa wí, kí ni Ọlọ́run sọ? 48 ẹ gbọ́ o. Ó ní bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ti erùpẹ̀, bẹ́ẹ̀ ni ti ọ̀run ti rí, bí ẹni ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ti ọ̀run. Bí àwa tilẹ̀ ru àwòrán ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa ó sì ru àwòrán ẹni ti ọ̀run. Ẹsẹ̀ yìí fi ẹsẹ̀ wa múlẹ̀. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 52 48 sí 49. Ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ó gba ara mìíràn ní àkókò àjíǹde, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ni ó ṣẹlẹ̀ ní àkókò àjíǹde. Ta ó gba ara mìíràn. Ilé gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí a kà kì í ṣe ara yìí ni la ó jí dìde, bí kò ṣe pé a ó pa ara yìí, a ó pa á lára, torí pé ẹran ara àti ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run. Òótọ́ Ọlọ́run sọ ni. Nígbà tá kéèsì ẹsẹ̀ 50 ká gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ ní ìwé Kọ́ríńtì kìíní orí 15. Ó ní ará, ǹjẹ́ èyí ni mo wí pé ara àwọn ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. Eléyìí fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ibi tá a kà tán yìí, Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 50, ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ara yìí ò lè jogún ìjọba Ọlọ́run. Ara yìí kọ́ lágbà àjíǹde, bó lẹ̀ jẹ́ pé Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ní ìgbà tí Kristi bá padà wá lẹ́lẹ́ẹ̀kejì yóò bá àwọn kan nínú ayé, ṣùgbọ́n wọ́n ó gba ara mìíràn, àtàwọn tó wà nínú ilẹ̀ wọ́n ó gba ara ìyè, wọ́n ó gba ara mìíràn, àtàwọn tó wà láàyè wọ́n ó gba ara mìíràn. Ohun tí ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa nìyí nínú ọ̀rọ̀ mímọ́ rẹ̀, tàrí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká tẹ̀síwájú sí ìwé Jòhánù kìíní orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. Ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ó rí Jésù àti Ọlọ́run bí òun tìkálára rẹ̀ ti rí. Ìyẹn túmọ̀ sí pé bí Jésù ti rí lọ́dọ̀ bàbá, bí Ọlọ́run ti rí lọ́dọ̀ bàbá, a sọ fún wa pé a ó rí Ọlọ́run bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹran ara ò lè rí Ọlọ́run. A ó gba ara mìíràn láti lè rí Ọlọ́run nínú ògo, nínú ọlá àti nínú agbára. À ń sọ̀rọ̀ nípa àjíǹde òkú, pé ara wo la ó gbà tá ó fi jí wa dìde gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti àlàyé ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àti ń sọ pé kì í ṣe ẹran ara yìí, torí pé ara yìí iṣẹ́ erùpẹ̀ ni. Ìwé Genesis orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7, Bíbélì ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí ìmí ìyè sí ihò imú ènìyàn, ènìyàn sì di alààyè ọkàn. Ara yìí látọwọ́ erùpẹ̀ ló ti wá. Ara yìí ò lè jogún ògo, kò lè jogún ìjọba Ọlọ́run. Ara yìí ara kíkú ni. Ara yìí yóò padà sí ibi tó ti wá, tí í ṣe ilẹ̀. A tún wá gbé àlàyé kalẹ̀, à ń ṣàlàyé pé ara yìí kọ́ ni yóò dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Ara tẹ̀mí ni. Bí ara tẹ̀mí ti rí, àlàyé tọ́lọ́run ṣe ni pé tó bá tó àkókò a ó rí bí Ọlọ́run ti kalára rẹ̀ ti rí àti Jésù.
now nígbà tá a wá kíyèsí ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 2 à ń gbé àlàyé kalẹ̀ nípa ara àti ẹ̀mí. À ń sọ pé bẹ́ẹ̀ni ní ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 2 ó ní nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run ẹni tí ó fi fún ni. ìyẹn ń dá wa lẹ́kọ̀ọ́ pé àjíǹde òkú kì í ṣara yìí, àgọ́ ara yìí ni ó dúró, a ó pa wá lára dà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ka ìwé Fílípì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 ẹgbọ́n o. Ó ní ẹni tí yóò sọ ara ìrẹ̀lẹ̀ wá di ọ̀tun kí ó lè bá ara ògo mu gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹ orí ohun gbogbo ba fún ara rẹ̀. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ara yìí yóò gba ìpààrọ̀ ní ìgbà tí Jésù Kristi Olúwa bá padà wá lẹ́lẹ́kejì, tí àkókò àjíǹde yóò ṣẹlẹ̀. Kì í ṣara yìí la ó gbà padà sí ọ̀dọ̀ Ọlọ́run, bí kò ṣe a ó pa wá lára dà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Ilé yìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Olúwa. Ìbéèrè mìíràn tá a tún fẹ́ béèrè ni pé kí ni yóò ṣẹlẹ̀ ní ọjọ́ àjíǹde? A sọ fún wa pé àwọn ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ mélòó kan ni yóò ṣẹlẹ̀ ní ọjọ́ àjíǹde. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ àjíǹde àkọ́kọ́ ni pé àjíǹde ń bọ̀. Àjíǹde ń bọ̀, eléyìí gbọ́dọ̀ yé wa. Àjíǹde ò kọjá lọ, àjíǹde ń bọ̀, àjíǹde òkú sì ń bọ̀. A gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi. A dẹ̀ tún sọ fún wa pé àjíǹde tó ń bọ̀ yìí àwọn kan ó jí wọn dìde sí ògo àti sí ìyè nítorí pé wọ́n ń bẹ nínú Kristi, wọ́n sì ń ṣèfẹ́ Ọlọ́run ní ìwàláàyè wọn. Àwọn tá ó jí sí ìdájọ́ àti ìtìjú làwọn tí kò mọ Kristi, tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi, tí ó sì gba ẹ̀rí Ọlọ́run àti ọ̀rọ̀ mímọ́ Olúwa gbọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Kí ni yóò ṣẹlẹ̀ ní àkókò àjíǹde òkú? Àkọ́kọ́ ni pé a sọ fún wa pé Jésù Kristi yóò padà wá lẹ́lẹ́kejì. Jésù Kristi ń padà bọ̀ lẹ́lẹ́kejì. Ẹgbọ́n tí Kọ́ríńtì kínní orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 1 Corinthians 15 verse 22 kàgbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa kàgbọ́n tó sọ. Ẹgbọ́n o, ó ní nítorí bí gbogbo ènìyàn ti kú nínú Ádámù, bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo ènìyàn di alààyè nínú Jésù Kristi. Ìyẹn àkọ́kọ́ nígbà tá a kíyèsí Tẹsalóníkà kínní. So Tẹsalóníkà kínní nígbà tá a kíyèsí orí 4 nígbà tá a wò ó láti ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 18 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde òkú yóò wáyé nígbà tí Jésù Kristi bá padà wá lẹ́lẹ́kejì. Yóò wáyé nígbà tí Jésù Kristi bá padà wá lẹ́lẹ́kejì. Ohun àkọ́kọ́ tàrí tí yóò ṣẹlẹ̀ nìyí. Èkejì, gbogbo òkú ni yóò jíǹde. Gbogbo òkú àti rere àti búburú, ẹ ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Gbogbo òkú ni yóò jí dìde àti rere àti búburú. Ìwé Jòhánù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 sí 29 28 and 29 kí ni Ọlọ́run sọ. Ó ní kí èyí kí ó má ṣe yà yín ní ẹnu nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tó wà nínú ìsàkú yóò gbóhùn rẹ̀, wọ́n sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. So gbogbo a sọ fún wa pé gbogbo òkú àwọn ni yóò ṣe kíni la ó jí dìde àti rere àti búburú. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ìkẹta ni pé olóòótọ́ àtàwọn aláìṣòótọ́ àwọn la ó jí dìde ní àkókò kan náà. Ní àkókò kan náà. Ìwé Jòhánù tí a kà yìí orí 5 ẹsẹ̀ 28 sí 29 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ìkẹrin, Bíbélì sọ fún wa pé àwọn ènìyàn yóò sì wà láàyè ní ìgbà tí ọjọ́ àjíǹde yóò ṣẹlẹ̀.
ká gbọ́ ohun tí Kọ́ríńtì kínní orí karùndínlógún ká gbọ́ ohun tí Kọ́ríńtì kínní orí karùndínlógún ká gbọ́ ohun tó kọ́ wa verse 59 verse 51 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ ẹ gbọ́ o verse 51 ẹ gbọ́ o. Kíyèsí ohun ìjìnlẹ̀ ni mò ń sọ fún yín, gbogbo wa kì yóò sùn ṣùgbọ́n gbogbo wa la ó pa lára dà. Ẹsẹ̀ Bíbélì ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kì í ṣe gbogbo ènìyàn òun ni yóò wà nínú ilẹ̀ ní ìgbà tí Kristi bá padà wá ní ẹlẹ́ẹ̀kejì. Eléyìí gbọ́dọ̀ yé wa. A tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ìwé Tẹsalóníkà kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 verse 17 ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ohun tí ó sọ fún wa òun ni èyí. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ohun tó sọ fún wa òun ni èyí. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ohun mìíràn tá a tún kíyèsí ni pé níwájú àwọn kan yóò wà láàyè, àwọn alààyè a ó sì gbà wọ́n sókè kúrò nínú ayé. Tẹ́ bá wo ìwé Tẹsalóníkà kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 sí 17 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. A rẹ̀ sọ fún wa pé àwọn àjíǹde òkú yìí, àwọn tá a jí dìde tó ti kú sínú ilẹ̀, àwọn méjèèjì àti àwọn tó wà láàyè nígbà tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì, àwọn wọ̀nyí la ó gbà lọ sọ́dọ̀ Ọlọ́run títí láéláé. Ohun tí ìwé Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 17 tó kọ́ wa nìyí. Ìkeje, a sọ fún wa pé wọ́n ó gbọ́ ohùn Jésù Kristi àti olórí àwọn áńgẹ́lì, ìpè yìí ó sì dùn gbogbo òkú tó wà nínú isà òkú tó wà nínú ilẹ̀, wọ́n ó gbọ́ ohùn Olúwa, wọ́n ó sì dìde. Àti ka ẹsẹ̀ Bíbélì yìí tó fẹsẹ̀ wa múlẹ̀ gẹ́gẹ́ bí Lásárò ti gbọ́ ohùn Jésù Kristi tí ó tají, bẹ́ẹ̀ náà ní nígbà tí Kristi bá ń bọ̀ lẹ́lẹ́kejì gbogbo òkú tó ti kú tó wà nínú ilẹ̀, a sọ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi pé tó bá gbọ́ ohùn Olúwa wọ́n ó gbára mìíràn wọ́n ó sì jí fún ìdájọ́ Ọlọ́run. Àwa sọ fún wa pé agbára Ọlọ́run òun ni yóò jí wọn dìde tí kìí ṣe agbára ẹnikẹ́ni. Agbára bàbá àti ọmọ ó ní agbára yìí láti ṣe nǹkan wọ̀nyí. Àwa sọ fún wa pé gbogbo òkú tí ó ti kú àwọn la ó pa lára dà. A ó pa wọ́n lára dà. Gbogbo òkú tó ti kú pátá a ó pa wọ́n lára dà. Wọ́n gba ara tuntun mìíràn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Tá bá rí ẹ̀kọ́ tó tún yàtọ̀ sí ẹ̀kọ́ Kristi tí a ti gbé kalẹ̀ kì í ṣe ẹ̀kọ́ nípa àjíǹde òkú. Ẹ̀kọ́ nípa àjíǹde òkú òun láti gbé kalẹ̀ fún wa yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá síwájú sí láti mọ ìfẹ́ Ọlọ́run, láti mọ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti gbà á kalẹ̀ fún wa. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ àti àǹfààní tá a rí gbà lónìí. Kí Ọlọ́run olùbùkún àtọlọ́run àlàáfíà kí ó máa bá wa gbé kó sì kọ́ wa mọ̀ ṣe ní orúkọ Jésù Kristi náà Olúwa àtolùgbàlà wa, àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè béèrè tàbí ẹ ní ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tí ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀,
kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.